a kì í bẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ òye tóńgá tòǹbẹ̀rẹ̀ là á kọ́ba nífẹ̀ẹ́ òtólú èmi kọ́ba nífẹ̀ẹ́ mo làkún torọ́ba ló ní ṣẹ́ṣẹ́ fún àdìmúlà ló làpàlàdò ènìyàn adéyẹyẹ o ẹni ìtàn ògúnwùsì ọmọ wúrà ọlá dákun má sọ pé mo bá yín lóye mo pè yín lórúkọ torí lórúkọ là á pọba aládé lórúkọ là á pè ìjòyè ẹ̀yin lọ́mọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan ò tàràrà èyí tí sàn wéréke yóò mọ̀ sàn wéréke bó bá dé ìkùlé òṣìlẹ̀ á dà bàtà onípele òbòdò bùnmu nílé bàbá tó bí yín lọ́mọ alábàjá wọn òbòdò bù sọ̀sẹ̀ ògédé onísọ̀bọ̀rọ̀ ni ó momi odò náà gbẹ bẹ́ẹ̀ bá wá ń kọ́ tí mò ń kí ọba aládé prophetess olújù wọn ló pé kí n